bọ́ọ̀dún bá pẹ́ ọlọ́dún àmọ́dún rẹ̀ o. Olúwatóyìn Josephine, mo ní bóṣù bá pẹ́ olóṣù àmọ́ṣù rẹ̀ ọdún rẹ̀ ló pẹ́ lòdì o. bí ìfọlú ọmọ olúwa ń bẹ òkú ọdún ẹ̀ níbẹ̀ ni ó sì kú yètò ní ìjíǹjí mo jí nílé bàbá mi. Abíọ́dún ọmọ láwọ̀nyí ọkọ rẹ̀ ló pè mí sórí aago ó ní àdúmọ̀dán jàǹtà etí rẹ̀ mélòó ní màdí ń ṣọjọ́ ìbí àrídùnnú mi àpọ́nbẹ́pọ̀ rẹ̀ mi èyí mẹ́nugún ìfẹ́ bí alábàárò mi lẹ́gẹ́lẹ́gẹ́ can destroy tèmi nìkan ṣoṣo èjìká mi. Abíọ́dún ní gbéra ńlẹ̀ kí bá òun dúpẹ́ fọ́ba aláwùrà bí ọba tí ó jẹ́ òrọ́jọ́ òní ọba ní Elédùmarè àwí máa yẹ ohun títí ń bẹ káyọ̀ tó máa bẹ olódùn tó máa rè gbogbo ẹ̀dá tí ń bẹ láyé ó ní àdúmọ̀dán ṣẹ́ńtà o. Bá mi dúpẹ́ lọ́wọ́ pásítọ̀ and mrs Olúwàńbẹ tí ó jẹ́ ọlọ́kọ̀ tó wo lólùfẹ́ mi wá sílé ayé ó ní ẹ kú oríire nǹkan rẹ̀ wá nítọ́ nílé yìí ọmọ láwọ̀ yìí ní máa kí Olúwàjọba mrs Paul àánú Olúwapọ̀ àti Joseph pé ṣàlàáfíà ní lọ́dọ̀ wọn Olúwatóyìn bí fọlú ṣèbí lọ́dún orógbó àgbo bẹ́ẹ̀ ni lọ́dún òbí òní ṣàìsó orógbó ní yóò máa gbó bẹ́ẹ̀ ni òbí yóò máa bí kú ó ní yóò máa bí àrùn ó ní yóò máa bí àìríṣe ó ní yóò máa bí àìsàn sọnù nínú ọdún èyí tí ó wọ̀ yìí ọmọ Olúwàńbẹ ó jẹ́ ntúrẹ́ tètè dé bá lò bàbá rẹ̀ gbá lákè ọmọ Lisa bí ó ọmọ Lisa bí ọmọ gbogbo àkàlà ọmọ erin jogún ọlá òṣìlẹ̀kùn palẹ̀kùndé àrídì ìgò lójú ogun bàbá tẹ̀yìn nírú ogun bára fàgbé ǹjẹ́ ọmọ adúró gbẹdú o. bí ìfọlú ìwọ lọ máa dúró gbẹrú máa dúró gbẹkọ ẹrú ní ìsinmi ẹ̀kọ́ òsì nìyàn ọmọ nígbàdòdì kò gbọdọ̀ wọ̀ ọmọ òdùlà ṣèkà oró làgbà nílé bàbá tó bí ọlọ́mọ nígbà mọ̀dẹ́gbà lákè mo ní wọ́n fòrò ọ̀hún bàbá rẹ̀ gbé pẹ̀lẹ́bẹ́ igi lẹ́ǹbì lọ́wọ́ ọmọ rò tí kùn yùmù ní ẹ̀gbá lákè lọ́dọ̀ bàbá ike mo ní àṣeyí ṣàmọ́dún o àṣàmọ́dún ṣẹ̀bí nínú owó ọmọ ẹgbà lákè o mo ní nínú ìrè nínú ọmọ nínú àìkóńgbálẹ̀ ọ̀rọ̀ bí wọ́n bá wà béèrè wípé ta ní nǹkan rẹ̀ wí fún wọn pé àdúmọ̀dán lọ́pọ̀ èèyàn ọmọ Ògúnmákì Àbígí Ajéwọlé lóko ní kọrin ewé òtúndùgbà kan náà.